olórí àwọn sójà orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ èèyàn the former chief of army staff tó jẹ́ olórí àwọn ọmọ ogun Nàìjíríà lásìkò ìjọba olóògbé Muhammadu Buhari èèyàn ajagunfẹ̀yìntì Tukur Buratai. Bàbá mà ti tú àṣírí lórí àwọn tó wà lẹ́yìn àwọn afẹ̀míṣòfò tó ń dààmú orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ajagunfẹ̀yìntì Tukur Buratai ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn tó wà lẹ́yìn àwọn afẹ̀míṣòfò náà tí ó ń gbé wọn lẹ́yìn tó sì jẹ́ bàbá àsàlẹ̀ fún wọn ó ní wọn ò sí lókè òkun kankan o, àárín ìlú lórílẹ̀-èdè Nàìjíríà náà wà tó ti ń dagbára kiri tí wọ́n ń yan kiri, ṣùgbọ́n tó ní ó ní ìdí pàtàkì tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí ò fi lè tí ì dárúkọ wọn tàbí tú àṣírí wọn síta. Ẹ rántí wípé láti ọdún mélòó kan sẹ́yìn ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ìlú ti ń mẹ̀hẹ̀, pàápàá ká máa ní láti àsìkò ìjọba ọ̀mọ̀wé Goodluck Jonathan. Ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn Islam ìyẹn àwọn ẹgbẹ́ Boko Haram, àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfẹ̀míṣòfò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ìlú Maiduguri ní ìpínlẹ̀ Borno ni wọ́n fi ṣe olú ìlú wọn, pàápàá nínú igbó kìjìkìjì tí wọ́n pè ní igbó Sambisa tí gbogbo ẹ̀ fẹ́ tó odidi ìpínlẹ̀ Enugu. Bẹ́ẹ̀ ni ó jẹ́ pé báwọn yẹn bó ṣe máa ju bọ́ǹbù ni wọ́n ń pààyàn kiri tí wọn yóò sì máa pariwo Allahu Akbar kiri gbogbo ìlú. Ṣùgbọ́n láti nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ní ariwo àwọn Boko Haram ló máa tó lọ sílẹ̀, tó sì jẹ́ pé ariwo àwọn tó tó dìde tó jẹ́ pé àwọn ni wọ́n wá ń da ìlú lásìkò ìkọjá sísọ ní àwọn Fúlàní apààyàn àti afẹ̀míṣòfò tó jẹ́ ajínigbé èyí tíjọba àpapọ̀ tán fún lórúkọ báńdíìtì, tó sì jẹ́ pé àwọn wọ̀nyí ni wọ́n ń da Nàìjíríà láàmú gidigidi débi pé àìrójú àìráyè ó bá ọ̀pọ̀ àwọn ìlú débi pé àwọn àgbẹ̀ gan wọn lè lọ sóko nígbà tó jẹ́ pé bíi kí wọ́n jí wọn gbé lénìí kí wọ́n pa wọ́n lọ́la ìní ọ̀rọ̀ dà. Ṣáwọn pẹ̀lú bí gbogbo ilé bó ṣe wá máa ń lọ láàrin ìlú, ìbéèrè kan táwọn èèyàn máa ń béèrè ni pé nígbà tọ́wọ́ ń tẹ àwọn báńdíìtì náà, ǹjẹ́ àwọn agbófinró wọn tiẹ̀ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé àwọn wo ni bàbá àsàlẹ̀ wọn, ìyẹn pé àwọn wo ló wà lẹ́yìn wọn, àti pé kí ló dé tí ìjọba Nàìjíríà ò lè dárúkọ àwọn tí ó wà lẹ́yìn gbogbo àwọn afẹ̀míṣòfò yìí. Ṣá o, ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí í ṣe 20 nínú oṣù kẹta ọdún tá a wà yìí, the 20th of March 2026, ó ní olórí sójà orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Tukur Buratai ni ló máa tú àṣírí lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún bàbá náà lórí tẹlifíṣàn Channels TV. Ni ló tú àṣírí pé lásìkò tí òun wà ní ìjọba títí dàsìkò yìí ní ìjọba ló ti mọ àwọn tí ó wà lẹ́yìn àwọn afẹ̀míṣòfò tán kó fún wọn tí wọ́n ń gbé wọn lẹ́yìn, ṣùgbọ́n tó ní ìjọba ló mọ ìdí àti àṣírí tí wọn kò fi fẹ́ dárúkọ àwọn tó wà lẹ́yìn wọn náà, tí wọ́n fẹ́ dárúkọ wọn síta.